ẹ jẹ́ jẹ́ àròwò manukulétọ̀ ó wà nílẹ̀ Yorùbá gan o irọ́ àfirọ́ṣẹ̀sìn Sheikh Imran ẹ̀ sì jókòó ń bẹ̀ Mufti Ìwó sì ń pa irọ́ ipò ní Mufti gbogbo ilẹ̀ Yorùbá ṣé ẹ lérò ipá àgbọ̀ lárúbáwá ni ṣé nítorí ipá àṣọ mọ́ kò sí wàhálà ìbẹ́ fi imú sọ̀rọ̀ àmọ̀tẹ́ wí torí ẹ̀ ló jẹ́ kémi ó máa já yín ẹ̀yin ìjọba àtẹ̀yìn yòókù táwọn bá ti gba jihadi níwò ẹ̀yin kìrìsìtẹ́nì náà lọ gba jihadi ṣiṣẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà gba jihadi ẹ rí i pé wọ́n gbé wáàsí wọn lọ ibi tó bá wù wọ́n àwọn náà ń kọ iná fún mùsùlùmí ara wọn mo rí fídíò tí ẹrmọ yìí ṣe fún Alhaji Akeugba Gold ó káre Alhaji tẹ́ bá wo fídíò mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ará bí ò ṣe dúró tì í pé tá a fẹ́ ṣe nílùú rẹ̀ ṣe rí jihadi tó bá yẹ pé gbogbo ìlú yẹn 80% ní mùsùlùmí ó dáa o ẹ jẹ́ àrò o ìdílé mi ìdílé yín ìdílé tiwọn èyí tó ní mùsùlùmí ní mùsùlùmí èyí tó ní kìrìsìtẹ́nì ní kìrìsìtẹ́nì èyí tó ní níṣẹ̀ṣe níṣẹ̀ṣe èyí tó ní mẹ́tẹ̀ẹ̀ta wà mo ní cold kò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ yìí púpọ̀ torí tí yẹ́rmọ̀ yìí gbé síta ló jẹ́ sọ̀rọ̀ ẹ wá bí wọ́n léèrè inú fídíò yẹn ẹrọkùnrin kan tó sọ pé àkẹ́ṣèṣì tọmọ bá pọ́dún 11 12 tó bá ní ó lọ kírun tó bá kọ̀ tí ò kírun ẹ̀sìn pa lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pẹ̀lú tí jihadi wà lédekene yẹn jihadi ò tí ì sílẹ̀ Yorùbá ẹ wo tukutu tá ń ṣe níwò ẹ wo tí Mufti Ìwó tó pera rẹ̀ fáwọn lárúbáwá dẹ̀dẹ̀ rẹ̀ àtọba àwọn olórí mùsùlùmí wọn lábúlé tán fún wọn yàwó níbẹ̀ tán wá pè ní ṣèyíkì tán pè wá bẹ̀ àmọ́ rí Àdó Bàyárò bẹ́ẹ̀ sì lára àwọn Sálísù Gòǹbè ẹ wo bó ṣe po irọ́ mẹ́kan àwọn náà ti mọ̀ pé ládùúgbò bí gbogbo bí ìṣètò ṣé ìwọ̀nba mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá rè wọn ò mọ̀ pé wọ́n ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ síra wọn lọ́wọ́ wọ́n wá wẹ̀ sí wọn ni bẹ́ẹ̀ ka gbogbo èèyàn tó wà ńbẹ̀ yẹn wọn ò pé 100 ẹ wojọ́ tí wọ́n lọ fún bàbá níjẹ̀bú lóyè ẹ wo ijọ́ yẹn lásán títì parẹ́ ni òkìkí sì kàn ó yá ṣé tí Mufti Ìwó ẹ má gbà sí pé mo sọ̀rọ̀ sí yín o bí o sọ̀rọ̀ sí yín o ẹ̀yin gan fúnra ara yín wo tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ ní kò sí bàbá ńlá kú ẹni tó máa ní kí jihadi ṣáwọn ẹni tó wá yẹn ní ó gbé jihadi lé yín lọ́wọ́ tá a gbà ẹ ti jìyà jù Ọlọ́run ẹ ti jìyà jù mo ní kóòdù ni ọ̀rọ̀ tí n bá sọ lórí gbogbo kiri ìbá pọ̀ but mo ní kóòdù àsìkò ẹ̀dẹ̀ la wà ń sìn so torí bẹ́ẹ̀ wọ́n ì fún wọn ní jihadi lẹ́ni kan lọ rèé pa ta lọ́lọ́run torí pé ó ya Kùránì ẹnìkan jẹun ó sì purọ́ ó ní wọ́n bú ànábì ni wọ́n sì pa wúmà yẹn obìnrin méjì náà pa bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí jihadi bá wá dé tí ẹnìkan bá ṣàṣemáṣe wọ́n lè tí wọ́n bá pa wọ́n lè ní bú Muhammad ni nílẹ̀ Yorùbá ṣé ẹ bu oníṣẹ̀ṣe ẹ ní tàbí kìrìsìtẹ́nì ẹ ní Jésù lọ jí àgbàdo kò ní bú Muhammad yóò bú mọ̀nà ẹ jẹ́ má dandankudan wò àwọn eléyìí ò ṣe é nánú fún o àwọn eléyìí wọn ò ṣe é nánú fún o torí
wò ó ibi wọ́n ti máa rí ìfọ́tí wọ́n sanwó security yóò máa sú wọn Ọlọ́run obìnrin dẹ̀ ló máa nà wọ́n ànàdojúbolẹ̀ obìnrin ló máa nà wọ́n ànàdojúbolẹ̀ ṣé gbà wọ́n bá fẹ́ lọ gba oko olóko kan sọ pé oko mùsùlùmí ni oúnjẹ mùsùlùmí ni ọjà mùsùlùmí ni tán olóko bá ti yọ jáde wọn ló bú Muhammad wọn á dẹ̀ pa sóko wọn wá ní Fúlàní ni